Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé ohun tí à ń pè ní subset àti powerset. Máa bá mi ká lọ. Nínú fídíò tó kọjá mo ṣàlàyé ohun tí à ń pè ní set. Mo dẹ̀ sọ fún wa ni pé òun ni àkójọ nọ́mbà tàbí nǹkan kan tó jẹ́ pé wọ́n ṣe kíni o, wọ́n péjọ. So òun ni pé collection of well-defined objects or numbers. So mo dẹ̀ ṣàlàyé àwọn oríṣiríṣi táìpù set tá a ní. So mo la ní finite set, infinite set, empty set àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ tún ṣàlàyé fún wa ọlọ́kan-ò-jọ̀kan àwọn terms tá a máa ń lò nínú set. Ṣùgbọ́n nínú fídíò yìí màá máa ṣàlàyé subset. Tá a bá ní subset, ó rí i pé ó máa mọ ìtumọ̀ ọ̀rọ̀ láti ibi ọ̀rọ̀ gangan. Pé tá a bá ní subset a ti mọ ìtumọ̀ set, subset. Tán bá ní nǹkan sub òun ni pé wọ́n fà á yọ látara nǹkan kan, subset n tá a fà yọ láti ibi set kan. Á já sí pé tí n bá ní kíni o, tí n bá ní A mi pé ó jẹ́ set kan tí ń ṣe 1 2 3, ṣó ti yé mi? Á já sí pé n tí ó máa jẹ́ subset A òun náà ni tó jẹ́ pé mo ṣe kíni o, mo fà yọ látara A gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2 yìí báyìí subset kíni o, A ni. Ó wá rí subset òun náà ni kíni o, òun ni sign irú nǹkan báyìí. Sign yìí òun la fi máa ń pe subset. So tá a bá ní subset òun náà ni pé kíni, subset ni set kan tàbí ká sọ pé nǹkan kan ó máa jẹ́ set kan pẹ̀lú àlàyé tí mo ṣe níbí báyìí. 2 yóò máa jẹ́ subset A, ká pé set kan náà ni B yìí náà. Tí B mi bá jẹ́ 2 gẹ́gẹ́ bí àpèjúwe, á já sí pé B ó máa jẹ́ subset A tá a máa ń kọ báyìí tó bá jẹ́ pé kíni o, ohun tó ń bẹ nínú kíni o, ohun tí ń bẹ nínú A, gbogbo ohun tí ń bẹ nínú A ó sì wà nínú kíni o, àbí ohun tí ń bẹ nínú B ó wà nínú kíni o, ó wà nínú A. Ṣó ti yé wa báyẹn? So ohun tí ń bẹ nínú kíni o, so gbogbo ohun tí ń bẹ nínú A ó wà nínú kíni, ń bẹ nínú B. Ṣó ti yé wa báyẹn? So ohun tí ń bẹ nínú A, ohun tí ń bẹ nínú B ó wà nínú A. So gẹ́gẹ́ bí àpèjúwe tí mo ṣe, á já sí pé kíni o, B mi ó máa jẹ́ kíni, yóò máa jẹ́ subset of A. Bó o ní tí n bá tún wá ní set mìíràn tó jẹ́ C tóun wá jẹ́ 2 3 5, ṣé C wa ṣé yóò máa jẹ́ kíni, ṣé yóò máa jẹ́ subset of A? C is not a subset of A. Kò ní máa jẹ́ bẹ́ẹ̀ torí gbogbo ohun tí ń bẹ níbí báyìí kò ṣe kíni o, kò sí nínú A. Ṣó ti yé wa báhun? Okay, ká pé D ńkọ́? Tí D mi bá jẹ́ 1 3, ó rí i pé ohun tí ń bẹ nínú D a tún lè rí bó o, a tún lè rí nínú A. Ṣó ti yé wa báyẹn? So á já sí pé D is a subset of A. Tí D bá wá jẹ́ subset A, A yìí ó máa wá jẹ́ kíni o, superset. Ṣó ti yé wa báhun? A ó máa jẹ́ superset. Ṣó ti yé? So á já sí pé mo tún lè tó eléyìí kọ náà as A superset D. So tí ó tún máa jẹ́ kíni o, D subset A. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó rí i pé nínú àwọn àpẹẹrẹ tí mo ti sọ fún wa síṣáájú, òun náà ni pé tó o bá ní set of integer rẹ, o mọ̀ pé set of integer ni pé kíni o, set tó kó positive, negative àti kíni sínú o, àtòdo. Tí mo sì ní natural number bákan náà ẹ̀wẹ̀, ó rí i pé natural number ni àwọn nọ́mbà tá a máa ń kà. Á já sí pé natural number mi yóò máa jẹ́ kíni o, yóò máa jẹ́ subset of integer. So tí integer ó dẹ̀ sì máa ṣe jẹ́ kíni o, tí ó máa jẹ́ superset of natural number. Ìdí ni wípé gbogbo ohun tó wà nínú any wa a tún lè ṣe kíni o, a tún lè ṣalábàápàdé rẹ̀ nínú Z tó jẹ́ integer. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, a tún ní àwọn oríṣiríṣi subset a lè pín wọn sí ìdá mẹ́ta. Nínú àwọn ìdá mẹ́ta tá a lè pín wọn sí ni pé a ní kíni, a ní tá à ń pè ní a ní proper subset, proper subset, a ní improper subset, a dẹ̀ sì ní kíni o, a ní trivial subset. Kí ni ìyàtọ̀ tó wà láàrin gbogbo wọn? Ìyàtọ̀ tó wà láàrin wọn kò le rárá. Òun náà ni pé tó o bá ní proper subset, proper subset ni pé kíni o, jẹ́ n fi eléyìí ṣàpèjúwe fún wa.
ká pé mo ní a mi bákan náà ó jẹ́ kí ni 1 2 3 4 5 ṣó ti yé tó bá ní b rẹ ó jẹ́ 2 3 4 5 then bí báyìí a máa sọ pé b is a proper subset of a òun ni pé tó bá jẹ́ wípé gbogbo ohun tó wà nínú b wa yìí ṣó ti yé báwọn má gbàgbé tí mo sọ gbogbo ohun tó wà nínú b wa yìí tó bá jẹ́ pé òun náà tún ṣe kí ni ń bẹ́nu a bákan náà ṣùgbọ́n yóò jẹ́ pé nǹkan kan ń bẹ́nu b tí ò sí nínú a kò tí yé mi tó bá jẹ́ pé gbogbo ohun tí ń bẹ ń b náà ní ń bẹ́nu a ṣùgbọ́n á tún ráwọn kan ó kéré tán kankan tí ń bẹ́nu kí ni o tí wọ́n ń bẹ́nu a tí ò sí nínú b ó rí pé tó bá wo eléyìí gbogbo tí ń bẹ́nu b ó rí pé òun ló wà nínú a ṣérọ́ ni 2 3 4 5 ń bẹ́nu b ó sì tún bẹ́nu a náà ṣùgbọ́n nǹkan kan bẹ tí ń ṣe 1 kò sì ṣe kí ni o kò sí nínú b bákan náà tó ti yé báwọn so òun là ń pè ní proper subset gẹ́gẹ́ bí àpèjúwe so tí n bá tún ní a mi nísìn 1 2 3 4 5 àbí so tí c mi tó wá jẹ́ 2 3 ó rí pé c is a subset of a ṣérọ́ ni irọ́ kọ́ torí gbogbo ohun tí ń bẹ nínú c á máa rí nínú a so ti yé wa báyẹn ṣùgbọ́n tó fi já sí pé gbogbo tí ń bẹ nínú c yìí kò sí nínú a ṣùgbọ́n a máa rí nǹkan kan tó jẹ́ pé ó wà nínú kí ni o tó wà nínú a tí ò sí nínú c so ti yé báwọn so yóò máa jẹ́ pé ẹ́límẹ́ǹtì kan ń bẹ tó jẹ́ pé ń ṣe kí ni o tí ń bẹ nínú kí ni tí ń bẹ nínú a tí ò sí nínú c á máa pè eléyìí ní kí ni o proper subset so proper subset of a proper subset of a jẹ́ tí eléyìí bá yé wa nínú àpèjúwe mìíràn tá a mọ́ ní òun náà ní kí ni improper subset improper subset ò le rárá improper subset ni pé tó bá jẹ́ pé gbogbo ohun tó wà nínú a náà ló tún wà nínú b gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé a mi tó bá jẹ́ 1 2 3 4 5 so tí b rẹ òun náà dẹ̀ sì jẹ́ kí ni o so tí b rẹ náà jẹ́ kí ni ká pa ní 2 3 4 5 so ti yé so ti yé wa báwọn a já sí pé tí n bá ní 2 3 4 5 2 3 4 5 ó rí pé kinní náà lòun náà jẹ́ bẹ́ẹ̀ tí n bá ní 1 níbí báyìí a já sí pé gbogbo ohun tí ń bẹ nínú kí ni gbogbo ohun tó wà nínú b òun náà ló tún wà nínú a náà so òun náà a máa pè ní kí ni b is a improper subset of a so tí yóò máa jẹ́ b is what b is an improper subset of a tó bá ti jẹ́ pé gbogbo ohun tó wà nínú kí ni o gbogbo ohun tó wà nínú b òun náà ló sì tún ṣe kí ni òun náà ní bẹ nínú a so a máa ní kí ni o improper subset ǹjẹ́ tí eléyìí bá yé wa ẹlẹ́ẹ̀kẹta tí mo ṣàlàyé òun náà ni à ń pè ní kí ni o trivial subset kí ni trivial subset ó rí pé tí n bá ní nǹkan kan bóyá 1 2 3 4 so ti trivial subset níbi set kan ni òun ni kí ni òun là ń pè ní empty set trivial subset òun là ń pè ní kí ni o òun là ń pè ní empty set so ti trivial subset òun ni empty set ó rí pé má jẹ́ tún mẹ́tẹ̀ẹ̀ta ṣàlàyé tá a bá ní proper subset ni pé a máa sọ pé a jẹ́ proper subset of b tó bá jẹ́ pé gbogbo ohun tí ń bẹ nínú a òun náà ló wà níbí ṣùgbọ́n nǹkan kan ń bẹ nínú kí ni o ń bẹ nínú b tó jẹ́ pé kò sí nínú a so ti yé wa báyẹn but improper subset ni pé tó bá jẹ́ pé gbogbo ohun tí ń bẹ nínú a òun náà ní ṣe kí ni òun ní bẹ nínú b òun ní bẹ nínú b but trivial subset ni pé mo ní òun kí ni o òun ní empty set rẹ tó lè kọ báyìí tàbí fine ó wá di pé tí n bá sọ báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo fẹ́ define power set fún wa kó fi lè yé wa power set for example sọ pé tí n bá ní a mi tó bá jẹ́ set tó jẹ́ 1 2 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó rí pé gbogbo àwọn subset tí mo lè ní bí báyìí ó rí pé mo lè ní kí ni o má gbàgbé ní tí mo pè a ní trivial subset a lè ní ńbẹ̀ àbí ó rí pé a tún lè ní 1 àbí 1 subset náà ni àwọn possible subset a lè ní 2 ńkọ́ subset náà ni a tún lè ní kí ni o a tún lè ní 1 2 subset kan lòun náà a mọ̀ pé 1 2 òun ni improper subset a
so wá rí sẹ́ẹ̀tì kan tó jẹ́ pé ó kó gbogbo àwọn subset tá a lè rí nínú sẹ́ẹ̀tì kan tó kó wọn jọ báyìí òun là ń pè ní power set of A. So à dẹ̀ mọ́ denote wọn báyìí tó ti yé, á já sí pé power set of A ní pé kí ni o, sẹ́ẹ̀tì tó jẹ́ pé ó kó gbogbo subset sẹ́ẹ̀tì kan sínú òun là ń pè ní kí ni o, òun là ń pè ní power set. Ó wá ní òfin kan tá a fi máa ń mọ iye àwọn ọmọ ìjọ tí ń bẹ nínú power set, òun náà ni pé ọmọ ní 2 raised to power n. So ti yé báwọn, so tí ẹní rẹ̀ wá ń jẹ́ kí ni o, so tí ẹní ń jẹ́ cardinality of set A. So ti yé báyẹn, ó yá ó rí i pé nísìn kí ni cardinality A tá a ṣe lọ, sọ pé cardinality A mi jẹ́ kí ni o, ó jẹ́ 2, á já sí pé power set mi ó máa jẹ́ kí ni, láì tiẹ̀ láǹjà tárénú yóò máa jẹ́ 4, torí tó bá fẹ́ mọ iye tó wà ńbẹ̀ pẹ̀lú òfin tí mo fún wa yìí yóò máa jẹ́ kí ni o, 2 raised to power 2 tí ń jẹ́ 4, torí ẹ̀ ló fi jẹ́ pé tó bá ka eléyìí 1 2 3 4 ló ní. So ti yé wa báyẹn, ó yá jẹ́ n fún ọ ní àpẹẹrẹ mìíràn, àpẹẹrẹ if A is equal to ABC, find power set of A. Number 2, the cardinality or show that NP of A is equal to 8. Ó yá eléyìí kò le rárá, ó rí i pé wọ́n fún wa ní kí ni o, A wa wọ́n ló jẹ́ kí ni o, wọ́n ló jẹ́ ABC, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Má gbàgbé pé power set òun náà ní pé kí ni, sẹ́ẹ̀tì kan wà lòun náà tó jẹ́ pé ó kó gbogbo subset tá a lè rí nínú set A, àbí? Ó yá kí làwọn gbogbo subset, ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn subset tó jẹ́ pé cardinality wọn jẹ́ 0, òun là ń pè ní kí ni, trivial subset, n tó kọ́kọ́ máa kọ nìyẹn, file ló kọ́kọ́ máa kọ, ó rí i pé òun nìkan ni. Ó tún wá bọ́ síbi àwọn tó jẹ́ pé kí ni o, tí subset wọn jẹ́ 1, tó jẹ́ pé cardinality subset yẹn 1 ni, ara wọn ni pé a lè ní kí ni, A, àbí? A tún lè ní B náà, àbí? A tún dẹ̀ sì lè ní kí ni, a lè ní C. Ṣá lè ní irúfẹ́ míì mọ́? A lè nírú ẹ̀ mọ́. Tó bá ti wá tún kúrò ńbẹ̀, ó tún bọ́ síbi àwọn tó jẹ́ pé ó lè jẹ́ cardinality 2, wọ́n máa jẹ́ AB, àbí? A tún lè ní kí ni o, AC, àbí bẹ́ẹ̀ kọ́ ni? A tún lè ní kí ni, BC. Lẹ́yìn rẹ̀ ó wá kọ improper subset rẹ̀, so eléyìí tí ń jẹ́ kí ni, ABC. Ó rí i pé tó bá ka gbogbo ẹ̀ láì tiẹ̀ tí ì dára láàmú, sọ pé mo fún ọ láwọn òfin kan tí mo ló fi mọ ihun tí kí ni o, ihun tí ó máa jẹ́ òun náà ni 2 raised to power cardinality. Kí ni cardinality eléyìí? 3, á já sí pé 8 ni ó máa jẹ́ tó bá kà 1 2 3 4 5 6 7 8. So bóò ni tó bá jẹ́ pé cardinality rẹ̀ jẹ́ 4 ńkọ́, tí A bá jẹ́ ABCD gẹ́gẹ́ bí àpẹẹrẹ, á já sí pé kí la máa ní o, a máa ní power set wa, cardinality of power set wa yóò máa jẹ́ kí ni, yóò máa jẹ́ 16 láì tí ì dà á láàmú. Ó yá alákọ̀ọ́kọ́ leléyìí. Kí ni wá ní àwọn nǹkan kejì tí wọ́n ní á ṣe, òun náà ni pé kí ni, cardinality power set wa, kí ni cardinality power set yóò jẹ́? 8 ni. So láti irú ibí bàyìí. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, kí n tó parí fídíò yìí, ká pé wọ́n fún ọ ní irúfẹ́ eléyìí, example 3, wọ́n ní tí A mi tó bá jẹ́ ABCD, ó yá wọ́n á ní ká find the P of A, àbí? Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, N of P of A. Ṣó ti yé? Ó yá jẹ́ ká ṣe é. So kí ni P of A mi ó máa jẹ́? Má gbàgbé pé power set pé sẹ́ẹ̀tì kan ni o, tó jẹ́ pé ó kó gbogbo subset A sínú. Mo ló wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó jẹ́ pé cardinality rẹ̀ jẹ́ 0. Kí làwọn tí cardinality rẹ̀ jẹ́ 0? 5. Ṣó ti yé? Ó tún ṣe èyí tí cardinality rẹ̀ jẹ́ 1, òun ni A, B, àbí? C, D. Lẹ́yìn rẹ̀ ó tún mú àwọn oní méjì méjì, òun ni kí ni o? AB, AC, AD, òun ò wá tíì tán síbẹ̀, a tún lè ní BC, BD. Sọ pé láì tiẹ̀ tí ì dà á láàmú, mélòó ni gbogbo ohun tá ní? 16 pẹ̀lú ohun tí mo ṣàlàyé síwájú. Ó yá a tún lè ní kí ni o? A tún lè ní CD. Ó tún wá mú oní mẹ́ta mẹ́ta, ó yá kí làwọn mẹ́ta mẹ́ta tá a lè ní? A lè ní kí ni o? ABC,
ABD àbí so a dẹ̀ tún lè ní kíni a lè ní BCD àbí mo ti kọ ABC ABD ACD ńkọ́ a tún lè ní ACD then ó rí pé mo ní mẹ́ta ti tán báwọn a tún wá lè ní ABCD ó rí pé tó bá ka gbogbo wọn papọ̀ yóò jẹ́ 16 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ó rí pé 16 kí ni tí ẹlẹ́ẹ̀kejì wá ń béèrè lọ́wọ́ wa NP of A so that is cardinality power set wọ́n mọ̀ jẹ́ 16 ó rí pé kò le rárá ǹjẹ́ tó bá yọ jẹ́ ń dán lágara so ìjẹ́ tó lè ṣe kí ni ìpèníjà tí mò ń fún ọ ni pé ká pé èmi wá jẹ́ ABCDE ńkọ́ tó jẹ́ cardinality tí cardinality rẹ̀ jẹ́ 5 má gbàgbé pé power set mi kí ni cardinality òun mọ̀ jẹ́ yóò mọ̀ jẹ́ 32 so lè wá so mo fẹ́ kó wá ní mo pàdé rẹ index mo ṣe tó bá yẹ pé ó jẹ́ 32 fún ọ mo ṣe fún nínú fídíò tó ń bọ̀ ǹjẹ́ tó bá gbádùn fídíò yìí má gbàgbé láti like kó dẹ̀ sì subscribe sí sọ fáwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.